Africa Content TV. They want the ultimate 50th on stage. Allah Commandaro. On stage, Europe, America, Toronto, the first one, Oriental, gbogbo yín ẹ̀yin kú mọ́ mi lọ́wọ́ ikú nípa yín mọ́ mi lọ́wọ́ ọlọ́run àgbà yìí máa pa ọ́ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ìwọ̀n báwọn àgbàlagbà bá ṣe ní ìpẹlẹ̀ arábá ń bí láti ìpìlẹ̀ ṣẹ̀ àwọn náà pè é tó òkè arábá ń bí ẹ̀yin náà tẹ́wọ́ mú ọdún ṣe dáadáa ọlọ́run àgbà yìí là á ta o torí ẹ̀yìn náà ọlọ́run àgbà mi sí àìdéwà sí ìpàdánù kùjẹ́kùjẹ́ ara mi a máa ń yí pépé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ là á ṣiṣẹ́ òun lọ́dọ̀ lórí tó padà sí mi lẹ́ẹ̀ẹ́dùn ara wa ti. Àdìkẹ́ni ẹ̀ là ṣe oṣù ọ̀tá mi ọ̀tá mi ọ̀tá mi ọ̀tá mi ọ̀tá mi òun náà lọ́tà ní kòrò ọ̀tá mi. On the 1st of October, ìlú London, àbúpadà wálé campaign ti bẹ̀rẹ̀.
olúwayé fújì bàbá wa lọ sáà ẹ̀ríkà bàbá wa lọ sí Toronto. àlùjọ rẹ̀ fújì ṣẹ̀ra aṣáájú ọ̀dọ́ olúwa rẹ̀ èèyàn ti tayọ̀ mi ọmọ onílọ́gbọ̀ èèyàn tayọ̀ mi ọmọ onílọ́gbọ̀ èèyàn ti tayọ̀ mi ọmọ onílọ́gbọ̀. mo máa ń gbé maṣíìnì gidi maṣíìnì tó ń pè ní maṣíìnì ìrọ̀bọ́ yà bẹ́ẹ̀ bí mọ́tò ló wà ìfẹ́ mọ́tò káà. èèyàn tó ra pẹ́ńsù mọ́tò ló rà ọkọ̀ ni èèyàn tó ra big pọ́lọ́tì mọ́tò ló rà èèyàn tó ra big gari mọ́tò ló rà ṣùgbọ́n tó bá ń pẹ́ maṣíìnì gidi ó bẹ̀rẹ̀ lórí jí ìwakọ̀ nínú maṣíìnì gidi jíwá kan ló kéré jù olúwayé ó ní ìbújù alábá wàhálà ló sọ wàhálà bẹ́ẹ̀kì wàhálà lábókìní kò àṣàyè wàhálà spinati wàhálà fẹ́ẹ̀rari àwọn ọkọ̀ nìyẹn maṣíìnì gangan olúwayé ó ní ìbújì àjí àwọ̀gbá lórí táyé ó ní ìlókò. táyé ó ní ìlókò àjí àwọ̀gbá. Ṣùgbọ́n kò sí kú ní náà. Àyìnbó wà kọ́ ó ti mú mi nínú ọ̀tọ̀ àyèlé. Ọmọ ọmọ alájà olúwa tẹ̀sí o. Ó ti mú mi nínú ọ̀tọ̀ àyèlé. Ọmọ onílòpọ̀ ọmọ alájà olúwa tẹ̀sí. Aṣíwájú ọmọ ọba ló fi ilé olúwa rẹ̀ olúwa rẹ̀ olúwa rẹ̀ olúwa rẹ̀ olúwa rẹ̀ olúwa rẹ̀. Parísì, ó kàn Parísì orí lóko. Olúwa rẹ̀, olúwa rẹ̀, olúwa rẹ̀, olúwa rẹ̀.
Olúwa